Kò ní ìdẹ̀yìn àfáàsì ní gbogbo nǹkan. Olórí gílágílá. Ẹ ṣí pọ́ọ̀sì yìí kẹ́ fún mi lówó náà. Olórí ní mẹ́kà làwọn fẹ́ ẹ ṣí pọ́ọ̀sì yìí kẹ́ fún mi fọ́ọ̀mù mẹ́kà. Ẹ mú fọ́ọ̀mù mẹ́kà wá. Pẹ̀lú ògbọ́dọ̀ ẹ ti lọ láàárọ̀ náà láàkú bọ́tà. Olórí ọlọ́pàá wá. Ẹ̀yin náà fẹ́ kílẹ̀. Ó yá wá dáhùn question. Ẹ má wọrí, èyí kọ́ lè máa ṣe tá a máa pẹ́ láti dúró lọ. Ó ṣe bá wojú pé ìyá àwojú rárá. Ẹ tó bá wọn láwọn àti. Mo ti bàbá yìí, obìnrin ẹ̀ka ló kù. Ẹ jẹ́ bàbá yìí máa bọ̀ wá. Obìnrin kan. Kí ẹ bá ti gbà bẹ́ẹ̀ lọ́la fún yín lórí ọ̀fun yìí o. Sàlámù ńlá. Bóyá ẹ ṣe Ramadan Kareem Allahu Akbar. Kí lórúkọ yìí lọ́la ti sọ̀rọ̀? Ibrahim Abdullah. Adúlá ìdí Oyana. Mo fọ́ fún yín kan. Nọ́mbà wo lẹ mú? Àwọn ènìyàn bèrè bọ́ṣà lọ́wọ́ yín. Nígbà bèrè Bóyá ó ṣọ̀ fún yín. Óyá. Ẹ máa wo kámẹ́rà mi. Óyá. Question tí mo fẹ́ bí yín lọ báyìí. Lẹ́yìn náà méjì kí àwọn Súrà kan wà nínú Al-Qur'an. máa bọ́ sí Súrà yẹn ní bísímìláì méjì kí ló kọ súrà yẹn. Bismillah ni. sí àwọn ni Súrà yẹn ní bísímìláì méjì. Súrà wo ni? Suratul Hud. Súrà tó lẹ́kẹ̀ẹ́. Ẹgbẹ́ wọn tóbi fún àfà. Ọ̀gbà. Kàmá pàdé mọ́ o, kàmá pàdé mọ́. À á pàdé next year. Tó kó bèrè yìí. Bóyá ẹ fún bàbá yìí, Ọmọ. ẹ má fi lò ó. Èmi ò ń ṣe lò. Bóyá Ramadan Kareem. Bóyá látàbúlé ẹ̀gbá. Bóyá ẹ mú bèrè nọ́mbà kẹrin. Nọ́mbà 2, bóyá ẹ jẹ fún ọ níbẹ̀rẹ̀ tó bá wù. Káyọ̀rò lè ń máa. Àìpé sí wọn lẹ́nu kọ́kọ́ wí tí mo wí yẹn náà. Káyọ̀rò lè ń máa. Ẹ̀ka. Súratul Fatiha fún ẹ̀ka fún wa. Ẹ jọ̀ọ́. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Àmín. Ẹ̀ka náà tóbi fún wọn. Ìbẹ̀rẹ̀ Fátíà lẹ́yìn ni. Fátíà lè bá ìdíkà ọ̀gbọ́n ńlá. Fatiha. Àárín Fátíà lẹ́yìn ni. Bọ́ọ̀lù alájà ọkùnrin Àṣàní Ọláyínká Ẹ̀rín oṣù. ẹ̀rí oṣù ọmọ àlùbáríkà. Wọ́n ní káfọyín ní kí ni ká fún ọ náà? Máàmì. Máàmì ti bá wa dárúkọ ẹ̀. Ẹ̀dá àwọn ní káfọyín ní half plot of land. Allah. Gbọ́dọ̀ tóbi dáadáa. Alhamdulillah. Ẹ wá súnmọ́ àwọn elétò. Kọ́kọ́ orúkọ yín. Kí ọlọ́ba gift kọ́kọ́ orúkọ yín kalẹ̀. Ní àháwọ̀ lọ́wọ́ náà kú bọ́tà. Ilé abilà ìhàlẹ̀. Àbáwọ̀ àmọ̀ lọ́rẹ̀ ṣé ìpín ẹ̀jẹ̀ òṣùgà. Ṣúgà. Kí wọ́n bá ṣe àdúrà. Fọ́ọ̀mù bàbá wa lọ́balọ́ba tí wọ́n wà kalẹ̀ yìí. Ká fi kọ́ bàbá wa rẹ̀ Adis Awẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ méjèèjì àlàáfíà ara kọ́ọ̀ kó bá wa ṣe é fún yín.